ó ti lágídí jù, ó ti ní ìgbéraga jù. Èyí sọ̀rọ̀ agídí náà rí o, torí pé mi ì wá tọrọ ẹ̀bà, mi ì wá tọrọ omi ọbẹ̀ lọ́dọ̀ wọn, àti wípé òkè ẹ̀rọ mi ní kábíyèsí o. Òkè onílẹ̀kíá of 𝗙𝗪 kingdom, Ìbẹ̀jú Lẹ́kí, àbí Lẹ́kí kọ́ nìyẹn? Lẹ́kí àbí Ìbẹ̀jú Lẹ́kí? Méjèèjì pọ̀. His Royal Majesty Ọba Adélékè Akíwò, ẹ bá mi ní kábíyèsí o. Wá kí former kábíyèsí, òkè kábíyèsí wa ọ̀wọ́ pọ̀ ní ọlọ́tọ̀ of Ọ̀tọ̀ Àwórì kingdom, His Royal Majesty Ọba Àìná Ilé Mọ́bọ́lá Ikúyàmíkò, ẹ bá mi ní kábíyèsí o. Wọ́n kí Ayínbá Ààrẹ Ọ̀nà Kakanfò. Àwọn kábíyèsí ló máa ń lo lórí. Ìbà Ayínbá níyàwó tiẹ̀. Tó bá jẹ́ ní Ọ̀yọ́, Jídé Òkè Ògùn, ìyàwó wọn Ayaba náà máa ń pè é. Ṣùgbọ́n olórí jagunjagun ilẹ̀ Yorùbá àti àwọn Ọ̀yọ́mèsì kan, ìyàwó wọn Ayínbá náà máa ń pè wọ́n. Ìdálù níṣèlú, bí olúkálukú ṣe tó tiẹ̀ nílùú tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Wọ́n á kí Ayínbá Ayọ̀mídé Joy Adams tó jẹ́ aya Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá. Wọ́n kí former ambassador in Saudi Arabia, wọ́n dẹ̀ jẹ́ Ọ̀túnba Àkàràkúmọ̀ ní Badagry. Àwọn ni ambassador Ọ̀túnba Saudi Ligali Ali. Ambassador, I greet you. Merci. Thank you very much. Mo kí 𝗙𝗪ឆẹ́wà of Badagry kingdom. Ó dẹ̀ pé wọ́n wá láti Italy nítorí ọdún yìí. Bàbá sọ fún mi pé Olókun World Festival, ẹ ti rí reflection people from different countries. Àwọn tó wá láti Benin Republic on the large entourage lẹ́tí rí. Àwọn mẹ́ta ń bọ̀ wá láti Togo. Àwọn professor kan ń bọ̀ wá láti Ghana àti Ivory Coast. Wọ́n á kí 𝗙𝗪ឆẹ́wà of Badagry kingdom, Chief Mrs. Tílọpẹ́ Azan, ó káàbọ̀, ó kí ẹ o. Ó kí Bùsáyọ̀ tù, ẹ pé ó wá láti Italy tó jẹ́ ọ̀rẹ́. Àwọn méjèèjì yẹn, àpàdé àlùdé ìtàló ó wà lọ́wọ́ wọn. Wọ́n yẹ jó obìnrin yẹn, wọ́n ní influence tiwọn nílùú Italy. Ẹ bá mi sọ fáwọn aláriwo mẹ́ẹ̀ pé this place is not good for a noise maker. Please check them. Ibi tó bá ti wá,
If they don't want to be in this program, they should move out, please. Mo ṣe dé láti Italy ni. Mo mọ role tí àwọn méjèèjì play ní program tá a ṣe ní Italy ní Napoli. Mo kí Queen and the entourage. Gbogbo àwọn ìyá wa láti Àjàṣẹ́ Ọ̀nọ́bò. Bàbá ní ká máa dárúkọ yín ní kọ̀ọ̀kan àní kò bí báyìí o. Ẹni ọ̀wọ̀ ní àti rí ọ̀wọ̀ lára yín. Nítorí pé ẹ jẹ́ ní ọ̀wọ̀. Òun la fi ní kẹ́ ṣe àdúrà fún wa. Kò sí èdè tí Ọlọ́run ò gbọ́. Àdúrà tẹ́ ti gbà fún wa, Ọlọ́run ti gbé wọlé àṣẹ. Mo kí gbogbo yín o. Mo kí Prince Adésínà Ọdúnmúráyọ̀. Mo kí yín o. Kìíní kan wúrà ńlá. Ṣé ò gba orúkọ ẹ ní? Nítorí. Mo kí yín o. Mo kí Chief Mrs. Eyoge of Akarakumọ ní Badagry, wọ́n lọ kọ́ Benin Republic síbẹ̀. Badagry ní but Benin Republic náà ti wá. Chief Mrs. Wúrọ̀lá Àdùkẹ́ Lìgálì Àlí. Ẹ ṣé o. Mo kí àbúrò ẹ tó wá láti US náà. She's from Benin Republic, US náà ti wá. That's a reflection of the War Festival. So ti attest ààrẹ fún ààrẹ. So Benin US náà ló náà ti wá but Benin ló ti wá but US ló ń gbé. Mo kí Bárẹ̀jíròrò Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá ṣe dáadáa àsìkò láyé. Mo kí Chairman Planning Committee Ológun War Festival 2025 Dr. Adébíyì Phillips. Mo kí gbogbo National Executive Council àti National Coordinating Council tó wà lórí ìjókòó yìí. Mo kí gbogbo Planning Committee tó wà lórí ìjókòó. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin bàbá wa àti ìyá wa, gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìjókòó yìí o. Ìyẹn jẹ́ ibi ẹwà. Ẹ̀wà ẹgbẹ́ olówó ibi ẹwà. Ẹ̀wà ẹgbẹ́ ọlọ́mọ ibi ẹwà. Ẹ̀wà. Mo ti rí reflection ẹ̀yin ẹgbẹ́ mi báyìí. Bákan náà mo kí Mr. Olókun. Níbo ló jókòó sí? Ṣé àtòbí kan lẹ́gbẹ̀ẹ́ àwọn kábíyèsí yẹn gan? Alo wà bẹ́ẹ̀? Ok, wọ́n ló wà bẹ́ẹ̀, ok. No, ó dà bẹ́ẹ̀, ó dà bẹ́ẹ̀. Ó jẹ́ kó wà bẹ́ẹ̀. Mo kí the new 2025. Mo kí ẹ o. Mo dẹ̀ kí Ziv now first runner up or second runner up. First runner up tó wà pẹ̀lú ẹ. Mo dẹ̀ kí àwọn crew tó tẹ̀lé yín. Nǹkan tá à ń ṣe bíbáyìí ni kò síbi tẹ́ ti máa ṣọdún olókun tí ẹ̀ ní ṣe ọdún ọlọ́ṣà. Lóòótọ́ òkun lólórí omi, ọ̀ṣà ni olórí odò. Tí a bá lọ ṣe ọdún olókun yẹn tá a kán sí ibi tá a ti lọ ṣe, tí a kọ́kọ́ kọsẹ̀ ní ọ̀dọ̀ wájú ọlọ́ṣà inú ìyó olókun. Kò sí nǹkan tẹ́ fún olókun tí olókun ò ní fún ọlọ́ṣà ní tiẹ̀. Kò sí nǹkan tó bá fún ọlọ́ṣà tí ọlọ́ṣà ò ní lọ jíṣẹ́ fún màmá tó ju tòun lọ tó jẹ́ màmá. Wọn ò ṣe ń yà àwọn méjèèjì. Wọ́n dẹ̀ ní role tó máa ń play nígbésí ayé ọmọ ènìyàn. Tí a bá wo resources Nigeria tó mú about 60% income Nigeria wá, epo ni crude oil. Tí ẹ bá dẹ̀ wo crude oil tí Nigeria ń wà
ọ̀ntà yẹn ó blọ́ọ̀kù fíò kìíní yẹn kó níwọ̀ ibi speaker yẹn a blocking it. Gbogbo èèyàn tó wà mí báyìí ló wà secure, àwọn náà ní security, ìbọn tó dẹ̀ gbé sẹ́yìn yẹn àwọn kábíyèsí yẹn sún sẹ́yìn díẹ̀. Sẹ́yìn àwa security là ń ṣe ìbàdí. Security is not about gun, it's about intelligent gathering. Ká tó débí báyìí tá a bá mọ̀ pé crisis wà bẹ́ẹ̀ àti máa mọ̀ ká tó débí. Àwọn èèyàn ti wà ń lù yìí láti jẹta tó ti mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ níbí báyìí ká tó débí. Epo tí a fi ń ṣe ọrọ̀ ajé ní Nàìjíríà 85% tiẹ̀ iná ọ̀sàná ti ń wà. Yẹ̀pẹ̀ tẹ́ fi ń kọ́lé about 80% tiẹ̀, especially in Lagos and Ogun State, iná ọ̀sàná ti ń wà. Ẹja tí a máa ń jẹ nínú àwọn ẹja tó dùn jù àti edé àti akàn, about 70% tiẹ̀ iná ọ̀sàná ti ń gẹ̀ tiẹ̀. Tẹ́ bá dẹ̀ wo oúnjẹ tó wọ́n jù ẹ̀ block view bí ẹ̀yin camera ẹ̀ kíní ẹ̀ ń fade ẹ̀ block view ok kíní ẹ̀ gbólówà ok mi náà rí pé ó crack. Tí ẹ bá dẹ̀ wo oúnjẹ tó wà expensive jù ní àgbáyé seafood ló wà expensive jù. Tó bá dé any restaurants oúnjẹ tó wọ́n jù wọ́n á ní seafood òun ló wọ́n jù. Púpọ̀ náà àwọn seafood yìí iná ọ̀sàná ti mú àti odò àti òkun. Tí a bá lọ ṣọdún olókun tá a kọ́kọ́ ṣe ìrántí ọlọ́sà á jẹ́ pé ọdún tá a ṣe kò pé. Tó yẹ pé resources wà jù bẹ́ẹ̀ lọ ó yẹ ká brand bíbá yìí jù báyìí lọ. Ó yẹ ká elevate the festival yìí jù báyìí lọ but gradual step ni. Ìgbà kan wà tá a ṣe lórí pákó mbẹ yẹn kí olókun tó wá discover bíbá yìí pé wà spacious fún wa láti lò. A dẹ̀ ti rí space tí a fẹ́ bíbá yìí. In future program a máa ronú nǹkan tá a lè ṣe. Pé tí wọ́n máa jókòó lórí high table nítorí soil náà kàn máa lay rock sí tá a máa elevate ẹ̀. A ní gbé fún àwọn kan ó kàn rí bó ìṣeré. Ṣùgbọ́n àwọn kan yẹn gbìyànjú o bí ọwọ́ ikú bá ṣe mọ́ ó ṣe fi ń bọ́jú. So mo dúpẹ́ lọ́wọ́ the planning committee, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Chief Oyin for his efforts. Òun ló sáré rán wa létí ní 3 days ago pé gbogbo planning tẹ́ máa plan ní program ọlọ́sàmọ̀ bí ká sáré arrange some amount kó wá ṣe wọ́n bá tó ṣe. Ìbẹ̀rẹ̀ ọdún leléyìí lẹ́yìn ìgbà tá a bá sọ̀rọ̀ tán tí àwọn kábíyèsí bá sọ̀rọ̀ tí wọ́n bá wa súre ìwọ̀nba nǹkan tá a ní àsúnmọ́ ọlọ́sà à ń ṣe àdúrà pé ìwọ̀nba ìpèsè wa ní lọ́dún yìí o jẹ́ ká ti wá ṣọdún yìí lọ́dún tó ń bọ̀ o. Èyí ti pé ká wá ṣọdún yìí nìkan nínú owó nínú ọlà nínú iyì nínú ọmọ nínú ògo òní ká fi padà wá sí ìlú Badagry. Bàbá ní àdúrà ò gbà á jẹ́ pé aláìmoore ni. Tọ́pẹ́ Àlàbí sọ pé èèyàn tó bá sọ pọ́lọ́hùn ṣe tó àbáramúre jẹ ni. Tí a bá dẹ̀ ń dárúkọ Ọlọ́run àwọn nǹkan tí Ọlọ́run fi ń control ayé tó jẹ́ elemental being tó jẹ́ 4 major elemental being tọ́lọ́ fi ń control ayé: omi, ilẹ̀, afẹ́fẹ́, ìmọ́lẹ̀. Ó wà very important. Kò sẹ́dá alààyè tó lè bá nǹkan mẹ́rin yẹn ṣọ̀tá kó survive.
within 3 weeks. Ìkọ́nú ẹ̀ làwa ṣe ọdún ẹ̀ yìí. Táláìmọ̀ kan bá máa sọ̀rọ̀, wọ́n á ní àwọn tó ń bọ òrìṣà, kí ló ń jẹ́ òrìṣà? Nǹkan tó ń jẹ́ òrìṣà gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ Yorùbá, ẹni òrìṣà dá. Nǹkan tó yẹ pé kò common, nǹkan tí ẹ̀yin ò lè sọ ìtumọ̀ ẹ̀, tó yẹ pé extraordinary way ló fi máa ń reflect ní society, òun náà ń pè ní òrìṣà. Tó bá rí èèyàn tó bá ní ọgbọ́n, wọ́n á ní genius ní máa yìí, wọ́n á ní òòṣà ní máa yìí, torí wọ́n mọ̀ pé èrò ẹ̀, sísọ̀rọ̀ ẹ̀ ó ti kọjá ti ọmọ ènìyàn. Tí àwọn Yorùbá bá pe gbogbo àwọn rúmọlẹ̀ wa ní òrìṣà, nítorí pé wọn ò rídìí wọn, wọ́n wádìí wọn títí wọn ò rídìí wọn. Wọ́n wá rí pé nǹkan tí wọ́n ń ṣe ọmọ adárínrunrin ò lè ṣe é, òun ni Yorùbá fi lo owó ọ̀tán pè ní òrìṣà. Tá bá ti máa wò nídàkejì, wọ́n á ti pè wọ́n ní ẹni òrìṣà dá. Tá bá máa wò nídàkẹta, wọ́n á pe Elédùmarè, ọba tó dá ayé àti ọ̀run, wọ́n á ní ọwọ́ òrìṣà òkè. Èdè wa tàbí pe Ọlọ́run, ká tó máa lo olú ọ̀run, ká tó máa lo Elédùmarè, ká tó máa lo Olódùmarè, èdè tí Yorùbá kọ́kọ́ fi ń pe Ọlọ́run ni ó dọwọ́ òrìṣà òkè. Òrìṣà òkè yẹn ní Ọlọ́run, lẹ́yìn ẹlẹ́sìn wa sọ pé ẹni tó bá pe òrìṣà pé nǹkan tí ò dá ni. Àwọn tá à ń bá wa sọdún fún yìí, àwọn ni òrìṣà ilẹ̀. Ẹ̀yin ni olókè, ẹ̀yin ni olókè kó má ní ilẹ̀. Àwọn tí ilẹ̀ lọ́lọ́ ń jíṣẹ́ fún òrìṣà òkè nǹkan tí àwọn ọmọ ènìyàn bá fẹ́. Bíbélì sọ pé àwọn èèyàn mi ṣègbé nítorí pé wọn ò ní ìmọ̀. Mo wo documentary kan, àfáàní báyẹn o, mo gbọ́ analysis ẹ̀ lórí àwọn alákatakítí ẹ̀sìn. Mo gbọ́, mo mìírí, mo gbọ́ lẹ́ẹ̀mẹ́ta, mo ní máa yín ní ọpọlọ. Kí ààrẹ Gani Adams gbà fún yàn pẹ́yàn lọ́pọlọ, ṣe wọ́n pé ní ẹ deep gan. Kó o tó gbé wọn níwájú mi, a jẹ́ pé nìyẹn genius ni. I saw that man as a genius. Ó analyse àwọn tó ń ṣàkàtàkìtì ẹ̀sìn, àfáàlọ́ náà sheik lòun náà o. Ó ní gbogbo nǹkan tí àwọn òyìnbó ń ṣe tí gbogbo yín wá ń lò. Tẹ́lá máa pe òyìnbó tí ò lẹ́sìn ẹ̀ ní kèfèrí ni. Olóyìnbó ló ṣe mọ́tò, òyìnbó ló ṣe ohun gbogbo rere mèremère, wọ́n tẹ̀tẹ̀ ń pè ní kèfèrí, mọ́tò wọn lẹ̀ ń gùn. Òyìnbó ló ṣe pléènì, àwọn tẹ̀ ń pè ní kèfèrí, pléènì wọn lẹ̀ ń fò lọ sí Saudi. Òyìnbó ló ṣe ọkọ̀ ojú omi, kèfèrí lẹ̀ ń pè wọ́n, ship wọn náà fi ń gbé gbogbo nǹkan tá à ń lò ní Nàìjíríà. Wọ́n ní ẹnìkan á kàn máa sọ̀rọ̀ játí. Ibi tí mo wá rí gbókù díẹ̀ káàtó ni pé tó bá rí sheik tó bá kàwé kò ní wà fanatika. Tó bá ti rí olórí ẹ̀sìn bó jẹ́ pásítọ̀ tó bá kàwé kò ní wà fanatika, á wà moderate. But only illiterate religion leader ló máa wà too fanatic, ló máa jẹ́ fanatic tí ò fẹ́ gbọ́kàn mí ìyàtọ̀ sí tiẹ̀. Bíbélì sọ pé gbogbo ohun tí mo dá dáradára ni. Ọlọ́run ló dá dúdú, Ọlọ́run ló dá pupa, Ọlọ́run ló dá funfun. Tí ẹ bá wo Anglican, àwọn míì àwọ̀ black nínú àwọn bishop. Tẹ́ bá tún máa wò míì inú wọn, wọ́n á wọ red. Tẹ́ bá máa wò míì inú wọn, wọ́n á wọ white. Tẹ́ bá dé Catholic náà, ẹ̀rọ àwọn míì àwọ̀ black, àwọ̀ red, wọ́n á wọ white. Níbo ni Christianity ti kọ́kọ́ bẹ̀rẹ̀? Catholic is the mother of all churches. Anglican ló ti gbé wọn táwọn England yọ. Ṣùgbọ́n tẹ́ bá rí kankan tó bá dúdú sí i, ẹ ti wá gbàgbọ́ pé ènìyàn dúdú lẹ́yìn náà.
ẹni tí gbogbo nǹkan tó bá dúdú pé kì í ṣe ọwọ́ Ọlọ́run ló ti wá. Tí ò bá dẹ̀ sí òkùnkùn ìmọ́lẹ̀ ò lè níyì. The only way tí ìmọ́lẹ̀ fi lè níyì ni pé ẹ jẹ́ kí NEPA múná lọ. Tí NEPA bá múná lọ gbogbo onílé á dúdú. Nígbà tí nínú bá dúdú ẹ jẹ́ kí NEPA bá múná dé. Tí NEPA bá múná dé ẹni hàn NEPA torí ìmọ́lẹ̀ ti dé. Dúdú tó kọ́kọ́ wà yẹn òun ló jẹ́ kí ìmọ́lẹ̀ níyì. Tí òkùnkùn ò bá sí ànímọ̀ ìmọ́lẹ̀. So mo bẹ̀ ẹ̀yin Yorùbá ẹ jẹ́ ká ṣẹ̀sìn kí a má ṣe alákatakítí. Ẹ jẹ́ ká ṣẹ̀sìn pẹ̀lú ìfẹ́. Ẹ jẹ́ a ṣe pẹ̀lú òtítọ́ àti òdodo. Kí Kírísítẹ́nì ṣe tiẹ̀, kí Mùsùlùmí ṣe tiẹ̀, kí alábàáláyé ṣe tiẹ̀. Kì í ṣe Nàìjíríà nìkan torí àwọn ìyá wa tó wà àtàwọn bàbá tó wà yìí. Benin Republic ló ti wá a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ lé Yorùbá nìkan mọ́. Ara nǹkan tó fa Áfíríkà sẹ́yìn nìyẹn. Bó ṣe tí rògbé ni o ò lè bó òyìnbó sọ̀rọ̀ alákatakítí. Bí ẹlòmíì ṣe ń kúrò ní ṣọ́ọ̀ṣì, ẹlòmíì jẹ́ bíṣọ̀bù ó ti máa lọ sí club lálẹ́. Àárín ní Sweden ibi tó yẹ pé bíṣọ̀bù wọ collars sọ́rùn ó dẹ̀ ń jó pẹ̀lú obìnrin ní church ní club sorry. Òyìnbó wà moderate about religion. Wọ́n lè jẹ́ kí olúkálùkù ṣe tiẹ̀. Ṣùgbọ́n àwọn Áfíríkà yìí nígbà tá a ti bẹ̀rẹ̀ alákatakítí ẹ̀sìn láti 70s yìí especially Nigeria òun ní gbogbo ògbó tá a nídẹ̀ ń wọlé díẹ̀ lójú wa àdẹ̀rí nǹkan ṣe sí. Ọlọ́run wa yọ olórí tó láàánú fún wa nítorí pé gbogbo nǹkan tọ́lọ́run dá àti kọ̀yìn sí. Àwọn olórí tó dájú tí wọ́n ní nífẹ̀ẹ́ mẹ̀kúnnù Ọlọ́run wa ní kọ́ ní ògo ní Nàìjíríà. Àwọn náà ń lágbára, àwọn náà ń control wa nítorí pé àwọn nǹkan tọ́lọ́run dá ẹ ti kọ̀yìn sí wọn. Ara ìlàwà ọ̀nà léni o. Adẹ̀dúpẹ́ bá ṣe ọ̀nà wọn lọ́dọọdún ọláwa ò lọ́lẹ̀ ó ń gòkè sí ni. Ó ti lágídí jù, ó ti ní ìgbéraga jù. Ìyín sọ̀rọ̀ agídí náà rí o torí pé mi ì wá tọrọ ẹ̀bà, mi ì wá tọrọ omi ọbẹ̀ lọ́dọ̀ wọn. Àti wípé nǹkan tí mò ń ṣe ni mo gbájúmọ́. Nǹkan tó ń ṣe wọ́n nìyẹn o. Èmi àti ẹ̀ ọ̀pá nǹkan papọ̀ òní mo lágídí. Èmi àti ẹ̀ òjókòó mi ìgbẹ́ níyàwó àjọṣe club òní mo ní ìgbéraga. Báwo ló ṣe access mi pé mo ní ìgbéraga ẹni tó súnmọ́? Ṣé táwọn ọba wọ̀nyí bá mọ̀ pé mo ní ìgbéraga ṣé wọ́n máa bá mi ṣe? Ṣé táwọn ọba yẹn bá mọ̀ pé mo ní ìgbéraga ṣé wọ́n máa bá mi ṣe? Àwọn ọba tó wà lórí ìjókòó yìí àti ń relate pẹ̀lú ra wa ó ti lé ní 25 years. Téèyàn bá ní ìgbéraga ọba ò ní bá ṣe. Ọba ò ní bá ẹni tó ní ìgbéraga ṣe. Ẹ jẹ́ kí a tò ilẹ̀ Yorùbá kó jẹ́ kí ògùn ẹ̀ kó yọ àwọn nǹkan tá a ní. Ẹ jẹ́ ká fi tò ká gbé ọ̀rọ̀ sì sẹ́yìn. Ẹ̀yin ọmọ wa a dúpẹ́ lọ́wọ́ yín. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ jẹ́ mẹ́mbà wa tó máa ń wá sí Olókun. Tó bá ti dé Olókun tó bá ti ṣe fàájì mọ́jú kò ní parí program di 4 o'clock á sá lọ. Wọ́n ní gbáre kò ní gbáre mọ́ mi lọ́wọ́. Ó wá bá irúnmọlẹ̀ ṣọdún. Ó parí ẹ̀ di 4:30 sí 5 tó máa parí ẹ̀. Ó kàn ṣe fàájì wúruwúru mọ́jú bíi tourist. Ó dẹ̀ bẹ́ sínú mọ́tò. Ó gbalé ẹ̀ lọ. Ọlọ́run ò ní jẹ́ kí wá sí ọdún Olókun lásán o. Tó bá máa di aago 12 òru yìí special prayer tí a máa ń ṣe lọ́dọọdún. Nígbà tá a bẹ̀ sí ń béèrè lọ́wọ́ àwọn leaders wa kí lẹ́tẹ̀ rí ní ti ọdún tó kọjá ni ọ̀rọ̀ bẹ̀ sí ń jáde.
tá a bá béèrè lọ́wọ́ wọn ò ní sọ̀rọ̀. Kí lè rí tó yàtọ̀? Àwọn kan wà tó máa ń bá wa ṣe fashion show, wọn ṣọmọ ẹgbẹ́ wa. Nígbà tá a parí fashion show níjọ́ Thursday tán, ó lóun lọ́rọ̀ sọ o. Mo wá ní ọ̀rọ̀ wo lẹ fẹ́ sọ, èmi ò fẹ́ bá yín sọ̀rọ̀ lọ́lé ni o, mo kàn fẹ́ observe program kí n dẹ̀ jókòó as a guest ni. Ó ní mo fẹ́ sọ̀rọ̀ o, ó bá gba microphone. Ó ní last year, ó lóun ò ní ráyè wá sólókun. Kábíyèsí, ẹ bá rí ní iṣẹ́ àbámu kábíyèsí. Ẹ káàbọ̀. Ó ní last year, ó ní bóun ṣe ń bọ̀, ó ní òun ò ráyè wá sólókun, òun wá ra Fanta yẹn àtàwọn nǹkan tó ní kán rà, òun wá dàníyàn sí i pé nǹkan tó ń bẹ̀rẹ̀ ọwọ́ òun ti tẹ̀nu ọdún yìí o. Pàtẹ́ wọ́n fún ìyẹn olókun abẹ́ sùnwọ́. Àwọn òun fi àyẹ̀lẹ̀ fún testimony but kólúkálukú múra sí ara ẹ̀. Kì í ṣe pé kankan wá sókun kẹ múra hàn-hàn kẹ má béèrè nǹkan tẹ ẹ fẹ́ torí ọdún tó ń bọ̀. Ẹni tó bá ní owó lọ́wọ́ ló lágbára o. Dangote ló lówó jù láfíríkà, kò lè la gbogbo ọmọ ẹgbẹ́ OPC tó bá ń pín owó fún wọn. Ibi tẹ́ ẹ ti lè là ní pé kẹ kọjú sọ́lọ́run àtàwọn nǹkan tọ́lọ́run dá, tí Ọlọ́run á là yín àtàwọn nǹkan tọ́lọ́run gbélé ayé lé lọ́wọ́. Mo rọ̀ yín pé ẹ má sọ̀rọ̀ ayé di tourist. Ẹ máa look into spiritual gain of these festivals. Ẹ má kàn máa wò pé mo fẹ́ lọ gbádùn lólókun. Tẹ́ ẹ bá fẹ́ gbádùn lólókun, ẹ má wà níjọ́ olókun. Ẹ lọ sí beach tó bá wù yín, ẹ gbádùn bẹ́ẹ̀. But this festival is highly spiritual. Ẹ̀yin ọba wa náà mo bẹ̀ yín, ẹ bá àwọn ọmọ tó wà lẹ́yìn yín sọ̀rọ̀. 12 o'clock yẹn ó wà important. Ẹ wo àdúrà kéékèèké tá à ń gbà ń sìn. A ti ní permanent site wa ní Badagry. Tó yẹ pé àwa la fi owó ara wa rà á àdẹ́gbà lóòrùn. Ẹ máa wo within now to 6 years. Nǹkan tá a máa kọ́ sí permanent site. Mo sọ fún wọn ní palace. Mo ní a target 3 to 4 star hotel. Tó yẹ pé yàrá tó máa wà bẹ́ẹ̀ kò ní less than 250 rooms. A target Olympic size swimming pool. A target cultural stadium. Kì í ṣe cultural ọ̀tọ̀ ibi tó ti ń gbá bọ̀, ibi tó ti wọ́n máa ṣe festival. Ṣé àwọn ìyá wa ní Benin Republic gan wọ́n lè máa wá ṣe festival ń bẹ̀ táwa náà lọ máa ṣe lọ́dọ̀ wọn tó máa gba nothing less than 15 to 20,000 people. Bẹ́ẹ̀ ni nǹkan tá a target nìyẹn. Ọlọ́run máa ṣe àbí olókùn kọ́ ni. Nígbà tá a bẹ́ẹ̀ gbẹ́gbẹ́ lè ń lo òyìnbó jù wọ́n náà la kojú sí. Ẹgbẹ́ yẹn náà ló ti wà báyìí. Wọ́n dẹ̀ mí gbogbo àwọn tó mí dẹ̀ ń ṣubú. A target beach soccer pitch tó máa wà ń bẹ̀. A dẹ̀ target àwọn halls. Ètò máa jẹ́ 2,000 capacity, 1,500 capacity, 1,000 capacity and 500 capacity. Mẹ́rin tá a fẹ́ kọ́ síbẹ̀ nìyẹn níbẹ̀ yẹn. Ẹ̀yin kábíyèsí kó wá bí pé 3-4 months prototype àjáde gbogbo nǹkan tá a fẹ́ ń bẹ̀. Ẹni tó bá dẹ̀ náà ń fẹ́ di lọ́wọ́ kó rẹ́dì pé òun fẹ́ di Ọlọ́run lọ́wọ́. Ẹni tó bá náà fẹ́ di lọ́wọ́ kó rẹ́dì pé òun fẹ́ di olókun lọ́wọ́. Gbọ́ngàn tó sọ wọ́n ní a kì í dínà mọ́ lókun, a kì í dínà mọ́ lọ́sà. Kò sí ẹ̀dá alẹ́ kan tó lè dínà mọ́ lókun. So àdúrà wa ń gbà àìmọye nǹkan tá a lè sọ public tọ́lọ́run ti ṣe fún wa.
àìmọ̀ ìṣẹ́gun tá a ti rí láàrin ọdún tó kọjá sísìn tẹ́gbẹ́ gbogbo ẹ̀kọ́ la lè sọ. Àìdẹ̀ ìmọ̀ye ìdàgbàsókè tó ti bá àwọn ẹgbẹ́ wa lórí gbogbo nǹkan tá à ń ṣe. Ẹni tí ó bá ti ń gbé àwọn bàbá ẹ̀ ga, tó bá ti ń gbé àwọn ìyá ẹ̀ ga, kò lè kábàámọ̀ pé òun wá sáyé yìí. Torí àwọn àyàtọ̀ sí bàbá tó bí wa àti ìyá tó bí wa, àwọn tá a bá láyé yìí. This is our heritage. Àjogúnbá wa rèé. Omi tí ilẹ̀ Yorùbá jogúnbá rèé tó wà ní Badagry is our heritage. Olókun tiwa rèé tí Yorùbá jogúnbá. Tabakọ̀ ti dé bọ́dà ètò bá wà ní Benin Republic ó ní Benin Republic jogúnbá. Is our heritage. Àjogúnbá wa ni. Nǹkan tí àwọn bá dẹ̀ ti jogúnbá tó bá ti ní ẹ̀mí inú, ìyá tó wá pé obìnrin ló wà bẹ́ẹ̀ ìyá wa ni. Tó bá pé bàbá ọkùnrin ló wà bẹ́ẹ̀ bàbá wa ni, yàtọ̀ sí bàbá tó bí ẹ lọ́mọ. Tó bá dẹ̀ ti bọ̀wọ̀ fún wọn, ìlọsíwájú á máa dé bá ẹnìyẹn. So ní agbára Elédùmarè, gbogbo ẹ̀yin ọba wa tó wà lórí ìjókòó yìí àti gbogbo ẹ̀yin àlejò wa àti àyìnbá náà àtèmi náà àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wa tó wà níbí tó ń wá sí ọdún ọlọ́sà tó wọ́n máa di ọdún tó multi-millionaire ní gbogbo ẹ̀yin á jẹ́ o. Èyí tó ti di multi-millionaire á di multi-billionaire. Ọ̀rọ̀ mílíọ̀nù tẹ̀ ká mi mọ́ rárá. Tí ìbá ní lójú kòkòrò tọ́lọ́ máa fẹ́ fún mi mílíọ̀nù kó fún mi ní millions of pounds, millions of dollars. Ṣùgbọ́n tó bá yẹ pé náírà ni o bílíọ̀nù mo fẹ́ Ọlọ́run. Tírílíọ̀nù bẹ́ẹ̀ ni ó kárí ọmọ yẹn lókun. So ní agbára Elédùmarè tó bá máa fi dọdún tó ń bọ̀ àwọn àṣọpẹ́ bíbá ẹni o. Mọ́tò tútútútútú làwọn àfi tákà bíbá yìí o. Ìkan náà àwọn ọba wa ló ṣe royal father of the day yìí. Wọ́n ti wá sí Olókun tipẹ́. Akọ́fẹ́ wò pé tá a bá lo ládàbà, wọ́n ti mọ̀ pé ládàbà inú ẹ̀kọ́ ara ẹ̀kọ́ ló ń jẹ́. Agbégiṣẹ́ náà ara ẹ̀kọ́ ní o, ṣùgbọ́n ẹ jẹ́ ká lo agbégiṣẹ́. Ó ní nǹkan tó ti gbé nínú ọdún yìí. Irú musician tó fẹ́ play sí òun ló gbé. Láàárín àwọn ọba ó ti ń gbèrò kan sí. Lẹ́nu báyìí dúró àti títí nǹkan kan sí ní ọrùn tó dẹ̀ ti ń ṣe. Bẹ́ẹ̀ náà la ní àwọn ọmọ wa tó dé tó ti ní rò tó ti play nínú festival yìí. Wọ́n ní àgbájọwọ́ àti sọ yìí. Ọmọ wa tó ti Italy náà ó ti gbégbèsè kan ní àárọ̀ yìí. So lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹran ọdún yìí lọ́wọ́ ìbùkún yámúyámú á wọlé tọ̀ yín o. Ẹ̀yin tẹ́ wá fi ìjókòó yẹ wá sí ìbùkún yámúyámú á wọlé tọ̀ yín o. Ẹni tó ń wọ́ ọmọ alálùbáríkà ló máa rí o. Ẹ̀yin tó dẹ̀ ń wáyà aya alálùbáríkà lè máa rí o. Ẹni tó dẹ̀ di bímọ ọmọ ẹ̀ ò níyàn kú o. Àwọn ẹ̀gbá ní tó bá dọdún mìíràn máa tú wá o. Ẹ̀mí mìíràn máa tú wá o. Máa lé owó máa lé ọmọ. Ẹ̀mí mìíràn máa tú wá o. Ẹ ṣé. Ẹbí àti ìgbéka lọ fún ààrẹ ní àtẹ́wọ́ fún ìrìn Thank you. Ẹ jẹjẹ fún ààrẹ ní àtẹ́wọ́ tó rinlẹ̀ dáadáa. Bí ọ̀rọ̀ ọlọ́sà dé bó ṣe jẹ́ òun lè ti gbọ́ lẹ́nu Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn. Láì níbi àsìkò ṣòfò sà.